arábìnrin yìí tí wọ́n pè ní ẹwà òrìṣà ni mí ti jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ onírìṣà pàápàá lórí bọ́n ṣe máa ń bọwọ́ anyhow pẹ̀lú àwọn èèyàn lóríṣìíríṣìí. wọ́n ló gbé níbi tí kábíyèsí onírìṣà ti ń bọwọ́ pẹ̀lú Gani Adams, Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. yàtọ̀ síyẹn ọ̀pọ̀ ìgbà náà ni wọ́n ti rí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ń bọwọ́ pẹ̀lú oríṣìíríṣìí gọ́vnà àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pé àwọn tí ó yẹ kí wọ́n máa mi ìrùkẹ̀rẹ̀ fún tí wọ́n bá ń kí wọ́n máa bọwọ́ pẹ̀lú wọn. èyí ò sì kò dáa tó, gẹ́gẹ́ bí arábìnrin ṣe sọ pé ó jẹ́ ohun tí ó ń ba ìṣẹ̀ṣe jẹ́ lọ́nà kan tàbí èkejì. ẹ wo ọ̀rọ̀ yìí lágbára nítorí àwọn èèyàn sọ́ngbà kan nígbà tí wọ́n rí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n rí ti ó ń kí àwọn èèyàn tó ń bọwọ́ pẹ̀lú wọn báwọn bọ́ìsì ṣe ń bọwọ́ lóríṣìíríṣìí pé kò yẹ kí odidi ọba ilẹ̀ Yorùbá máa kí àwọn èèyàn lọ́nà yìí pé kò dáa tó. bó tiẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé modern ọba ni Ọọ̀ni òrìṣà, pé kò sí ohun tó burú ńbẹ̀. bẹ́ẹ̀ ni arábìnrin yìí ń sọ̀rọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o, tó sì ń sọ àwọn ìdí tí ò ṣe yẹ kó rí bẹ́ẹ̀ pé kábíyèsí ò command respect tó fúnra wọn. kódà ó sọ̀rọ̀ lórí gbogbo bí ìṣẹ̀ṣe Yorùbá bí àmúlùmálà ṣe ti wọbẹ̀. kódà ọ̀rọ̀ ẹ̀ kan àwọn òrìṣà kọ̀ọ̀kan tó wà nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àti bí Aláàfin of Ọ̀yọ́ gan ti ṣe gba training dáadáa tó jẹ́ pé ó gbé sàǹdákátà fún àwọn tó train ẹ̀ ní pẹ̀bí. ẹ wo ọ̀rọ̀ yìí lágbára ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lẹ́nu arábìnrin yìí. ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹwà wa ni nǹkan tí ò yé Ọọ̀ni òrìṣà ni wípé àtẹ́lẹwọ́ wọn yìí níbi tí ayé dé dúró, níbi tí àwọn ènìyàn wá àṣírí ayé dé, èèyàn ò gbọ́dọ̀ máa jẹ́ kí àtẹ́lẹwọ́ òun máa kan àtẹ́lẹ àwọn èèyàn kákàkiri. tí wọ́n bá dẹ̀ ti mọ̀ọ́mọ̀ yàn pé tá bá ti dọ́dọ̀ ẹ̀, tá bá ti dé ọ̀dọ̀ ẹ̀, ó jẹ́ nǹkan tí àwọn Ifẹ̀ gbọ́dọ̀ pe àkíyèsí Ọọ̀ni òrìṣà sí. lóòótọ́ èmi ò fẹ́ dígìn ọ̀rọ̀ yìí nítorí pé mo rí pé àwọn Yorùbá nation wọ́n fẹ́ máa ganu sí ọ̀rọ̀ yìí. àwọn Yorùbá nation fẹ́ máa ganu sí ọ̀rọ̀ yìí. ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọmọ Ifẹ̀ ò dáyé bí ojúmọ́ gbé tí mo wá, mi ì lè fẹ́ kí nǹkan ilẹ̀ mi kó bàjẹ́, mi ì dẹ̀ fẹ́ kéèyàn máa tọ́jú authority ìlú mi, kéèyàn máa tẹ ojú ẹ̀ mọ́lẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kábíyèsí wa náà gbọ́dọ̀ pè wọ́n ṣàkíyèsí nǹkan tí wọ́n ṣe yìí ó kù díẹ̀ káàtó. èèyàn nídìí láti máa command respect fún ara ẹ̀. nítorí pé àwọn èèyàn wa wọ́n tó bá fún wọn ní fúùtù 6 wọ́n rẹ́dì láti lọ sí 1 million foot. nígbà tí ọba Ìkòròdú tó wàjà kó tó di pé ọba Ìkòròdú wàjà, ọba Ìkòròdú jẹ́ èèyàn tó súnmọ́ ìyá mi dáadáa. nígbà tí mo fẹ́ wọ school tí mo wá lọ sọ́dọ̀ wọn, mo fẹ́ lọ sí school of nursing nígbà yẹn, mo gbé ojú sókè báyìí mi ò lè wo Àyàngbùnrẹ̀. mo gbójú sókè báyìí mi ò lè wo Àyàngbùnrẹ̀. àní pé tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn kan máa, we don't need to kákan máa fẹnu máa yẹran sọ́bẹ̀ ká máa sọ pé nǹkan yìí ó wà nílùú yìí, ká máa kàrámọ̀. ṣé rí gbogbo kàrámọ̀ wa yẹn jẹ́ kó máa reflect nínú ayé wa, káwọn èèyàn má lè jẹ ojú wa, káwọn èèyàn má lè gbéná wojú wa, káwọn èèyàn má, tí wọ́n bá dẹ̀ try ẹ̀ wò kí wọ́n máa bá ń bẹ̀, òun ni wọ́n ń pè pé èèyàn jẹ́ alágbára. ní ọdún náà tí mo lọ bá wọn tó sọ pé ọmọ lágbájá ló ń bọ̀, nígbà tí wọ́n máa fi bọ́lẹ̀ jókòó tí wọ́n ní kí n lọ bá wọn, mi ò lè gbé ojú sókè wo Àyàngbùnrẹ̀, ọba Ìkòròdú tó wàjà. mi ì lè wo ojú ẹ̀ directly. ó dìgbà tí Àyàngbùnrẹ̀ bá ń sọ fún ẹ pé kó wojú òun, tó bá ń sọ fún ẹ pé ó yá ṣé result ẹ yẹn dáa. wọ́n ti sọ ọ̀rọ̀ síwájú
bí mo ṣe ń gbé ojú yẹn sókè bẹ́ẹ̀ ni ó ń dàbí ìgbà tí nǹkan ń ṣáná mọ́ mi lójú ni bí ìgbà tí nǹkan ń ṣáná mọ́ mi lójú ni ẹ̀rù wà nínú ojú yẹn. ẹ̀rù wà nínú ojú yẹn. gbogbo àwọn nǹkan yìí a nílò ẹ̀ o ò lè wojú àyángúnrẹ̀ tó wàjà anyhow ojú náà dà tó fẹ́ wò èmi mo confirm ẹ̀ mo confirm àyángúnrẹ̀ tó wàjà. ẹ wo Ìkòròdú súnmọ́ Ìjẹ̀bú wọn ò fi òrìṣà wọn ò fi dọ̀rẹ́ wọn ò fi tradition wọn dọ̀rẹ́ wọn ò dilute ẹ̀ wọn ò dilute orò wọn. Ibi tí wọ́n bá ti mọ̀ wípé orò àwọn ó ti mẹ́hẹ wọ́n máa lọ sí ìlú ibi tí orò yẹn wà wọ́n máa pe àwọn èèyàn tí wọ́n mọ̀ ń ṣe ń bẹ̀ wọ́n máa pè wá wọn ò ní kó sọ pé ẹ jẹ́ ká dọ́gbọ́n sí ká má jẹ́ kí ìlú mọ̀ àwọn kinní yẹn ó ń kó bá àwọn ọba wa ó ń kó bá ìṣẹ̀ṣe wa. Èmi máa ń sọ tí òrìṣà ẹ bá ń gbé inú ẹ dáadáa lọ́sàn-án lóru o ò ní máa fi òrìṣà ráre kò lè possible nítorí pé all the time ló máa ní striking spirit àwọn òrìṣà yẹn wọ́n tó bá rí pé o fẹ́ máa ṣe nǹkan tí wọ́n máa direct ẹ ibi tó bá yẹ kó o ti ṣe líle wàá ṣe líle ibi tó bá yẹ kó o ti ṣe rírọ̀ wàá ṣe rírọ̀. O kàn ní máa take life levity ó wà so annoying at the end of the day tí àwọn Yorùbá nation bá ganu sí ọ̀rọ̀ yìí nsìn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fẹ ọ̀rọ̀ yìí lójú wọ́n á wá fi dá ọ̀tẹ̀ sílẹ̀. Kò dé sí nǹkan méjì ní pé Aláàfin Ọ̀yọ́ ti gba training nínú ìpèbí. Aláàfin Ọ̀yọ́ wọ́n ti train ẹ̀ nínú ìpèbí débi wípé ìgbà tí ó lọ sí chọ́ọ̀chì tí mo rí chọ́ọ̀chì tó tí kábíyèsí yẹn ti lọ ṣe service gbogbo bí àwọn ènìyàn ṣe dìde dúró tí wọ́n ń kọrin tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ Aláàfin Ọ̀yọ́ jókòó sórí orí àpèrè tó gbé wá ni kò ń ṣe chíà ìjọ ló jókòó sí chíà tí wọ́n gbé wá láti ààfin òun ló jókòó sí. Aláàfin Ọ̀yọ́ ò dẹ̀ dìde fún Jésù kò dìde fún Jésù nínú chọ́ọ̀chì yẹn. Gbogbo wa la mọ̀ wípé Christianity ó nígbà tó dé Islam ó nígbà tó dé tradition wa ní bàbá. A ti wá gbà pé a wà nínú ìlú tó jẹ́ pé wọ́n ń ṣe Christian wọ́n ń ṣe Muslim a gbọ́dọ̀ carry wọn along ká lè fi ìfẹ́ bára wa lò ṣùgbọ́n a gbọ́dọ̀ wọ́ra wa lẹ̀ kì í ṣe pé kí kábíyèsí dé chọ́ọ̀chì tán kó jẹ́ pé orí ìdúró ló máa wà. tó òun lẹ gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ètí arábìnrin yìí sọ gbogbo ìkìlọ̀ tó fi í lẹ̀ gbogbo bó ṣe dùn ún tó pé wípé ìṣẹ̀ṣe àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni wọn ò mú ní ọ̀kúnkúndùn yìí ṣe é rí gbogbo ibi tó ti sọ̀rọ̀ nípa Yorùbá nation pé tí àwọn Yorùbá nation bá ganu sọ̀rọ̀ yìí wọ́n lè sọ di nǹkan míì mọ́ kábíyèsí lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lè ròyìn lórí gbogbo ẹ̀ kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ yìí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427
bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu